ǹjẹ́ a tún ti dé bí ìṣe wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 àkí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa pé àkú ojúmọ́ mọ̀ níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ojúmọ́ ayọ̀ ojúmọ́ owó ojúmọ́ àlàáfíà àti ìdùnnú àtàìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ wọn lójúmọ́ tèní yóò máa jẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn náà ni gẹ́gẹ́ bí ìṣe wa tá a sì máa ń gbá létà máa ń gbàtà tá a máa sọ bẹ́ẹ̀ tá a máa mú wá sí ti ìgbà àtọ́jú wòran gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa. Orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ìròyìn tàsìkò yìí ọ̀nà ní lẹ́yìn òsọ̀kà ẹ̀já gbọ́ kókó ti bẹ́ẹ̀. látàrí bí owó ṣe ṣe bẹ́ẹ̀ tó wọ́n láwùjọ àti ọ̀wọ́n gógó ohun gbogbo, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mà ti ṣe bẹ́ẹ̀ ṣe àdínkù bá àwọn ìgbé ayé àwọn mínísítà kọ̀ọ̀kan àti àwọn èèyàn kọ̀ọ̀kan nínú ètò ìṣèjọba ilẹ̀ yìí, pẹ̀lú bó ṣe pa á láṣẹ fún wọn pé ọkọ̀ 3 péré ni wọn yóò máa gbé jáde. Ìyàwó Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ náwó ìrànwọ́ fáwọn mọ̀lẹ́bí tí àwọn ènìyàn wọn tán bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná lọ ní ìpínlẹ̀ Jigawa. Mínísítà fọ́rọ̀ ètò ààbò ilẹ̀ yìí ti pàṣẹ fáwọn ọmọ ogun ilẹ̀ yìí láti ṣe bẹ́ẹ̀ mú ògbóǹtarìgì agbésùnmọ̀mí Bello Turji wá fún un bóyá láàyè tàbí òkú lẹ́lẹ́jà ń tà á. Ọ̀fọ̀ ńlá ló ti ṣe bẹ́ẹ̀ ṣe agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Kano báyìí, pẹ̀lú bí ó ṣe bẹ́ẹ̀ pàdánù ọmọ rẹ̀ lásìkò iṣẹ́ abẹ ní orílẹ̀-èdè India. Gbogbo ènìyàn 8 tó wà nínú ọkọ̀ ojú òfurufú tó jálulẹ̀ ní ìpínlẹ̀ Rivers ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jáde láyé. Àlùfáà èké kan màrè o, èyí tó fipá bá ọmọ ọdún 12 láṣepọ̀ ní ìpínlẹ̀ Ògùn, ó sì ti ń ṣẹ́jú pẹ́upẹ́ ní gbàgà àwọn agbófinró báyìí. Ìròyìn ti Biafra Nation. Samuel Ekpa ti ṣe bẹ́ẹ̀ sọ̀kò ọ̀rọ̀ sí ọ̀gá àgbà àjọ káràkátà lágbàáyé Ngozi Okonjo-Iweala lórí ẹ̀sùn owó yíyá èyí tán fi kan àwọn méjèèjì lójú ayélujára. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà bá a ṣe mú wá fún wa báyìí. Látàrí bí owó ṣe bẹ́ẹ̀ tó wọ́n láwùjọ àti ọ̀wọ́n gógó ohun gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mú àdínkù bá ìgbé ayé àwọn mínísítà kọ̀ọ̀kan àti àwọn èèyàn kọ̀ọ̀kan ní ìjọba àpapọ̀, èyí tó fi pàṣẹ wípé ọkọ̀ 3 péré ó ní kí àwọn mínísítà náà kàn máa gbé jáde. Látẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà, èyí tó fi jáde síta lójú òpó ayélujára lánàá òde yìí, nínú èyí tí ó ti sọ di mọ̀ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ buwọ́lu ọ̀rọ̀ náà tó sì ti sọ di òfin wípé pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí ọ̀wọ́n gógó ìgbé ayé ọmọnìyàn báyìí, níṣe ni òun ti pàṣẹ wípé kí àwọn tán jẹ́ mínísítà ní orílẹ̀‐èdè yìí kí wọ́n má gbé ju ọkọ̀ 3 lọ ní wọ́n bá ń jáde lọ sí ibi yòówù kí wọ́n lè máa lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá ti gbàgbé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, èyún oṣù kínní ọdún tá a wà yìí, ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló mú àdínkù bá níná àti lílo ètò ọrọ̀ lílọ bíbọ̀ rẹ̀ látàrí bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà, nínú ètò tó ti sọ di mímọ̀ tó sì ti sọ di òfin fúnra rẹ̀ ní inú oṣù kínní, nígbà tó sọ di mímọ̀ wípé ènìyàn tí òun yóò máa kó jáde láti lọ ṣe ìrìn àjò lókè òkun ó ní wọn yóò jẹ́ 20 ènìyàn dípò 50 ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wà. Ó ní tó bá ṣe ìrìn àjò ẹsẹ̀ kùkú yún lórílẹ̀‐èdè Nàìjíríà, ó ní yóò máa kó ènìyàn 25 jáde lọ sí òde. Ó ní bẹ́ẹ̀ ni ó tún ṣe bẹ́ẹ̀ tó pa àṣẹ pé fún igbákejì ààrẹ orílẹ̀‐èdè yìí níṣe ni yóò máa kó ènìyàn 5 lọ sí òkè òkun lásìkò tó bá ń jáde lọ ṣe ojúṣe rẹ̀. Ó ní ní ẹsẹ̀ kùkú tó bá ṣe bẹ́ẹ̀ tó fẹ́ rìnrìn àjò lórílẹ̀‐èdè Nàìjíríà níṣe ni yóò máa kó ènìyàn 15 lọ sí inú ọkọ̀. Ó ní bákan náà gbogbo àwọn tí wọ́n máa jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n yóò máa tẹ̀lé àwọn mínísítà tí òun pa láṣẹ pé kí wọ́n máa lo ọkọ̀ 3 yìí, ó ní wọn kò gbọdọ̀ ju 5 lọ. Nínú ìta àti rí ọlọ́pàá yàn agbófinró 4 tásìrí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ọyọ kan. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu olóòlù ń ṣe èyí láti mú àdínkù bá níná àti lílo ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà fún àwọn tán jẹ́ mínísítà gbogbo àti ìjọba àpapọ̀ ní orílẹ̀‐èdè yìí.
ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ náwó ìrànwọ́ fáwọn mọ̀lẹ́bí tí àwọn ènìyàn wọn bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná lọ ní ìpínlẹ̀ Jigawa. Níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí ó ní ìbànújẹ́ náà ló ṣe bẹ́ẹ̀ tó kálẹ̀ kákò ní gbogbo ìpínlẹ̀ Jigawa pẹ̀lú bí àwọn ènìyàn èyí tí òǹkà wọn tó jẹ́ 170 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ epo bẹntiró èyí tí wọ́n gbọ́n epo bẹntiró náà tó fi ṣe bẹ́ẹ̀ tó fi gbiná jẹ. Wàyí o, ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu sẹ́nitọ́ Olúrẹ̀mí Tinubu òun ló ti wá dìde ìrànlọ́wọ́ báyìí pẹ̀lú àwọn tán jẹ́ aṣojúṣòfin àpapọ̀ ní Àbújá táwọn náà ti ṣe bẹ́ẹ̀ dìde ìrànlọ́wọ́ fún àwọn mọ̀lẹ́bí àti àwọn tí ọ̀rọ̀ náà kàn nínú ìjàmbá iná ọ̀hún. Ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti wá gbé 40 mílíọ̀nù kalẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ èyí tó pọ̀ yanturu fún àwọn mọ̀lẹ́bí àwọn ènìyàn náà. Bákan náà ni àwọn tó jẹ́ aṣojúṣòfin ní ilẹ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáwọ́ ìrànwọ́ papọ̀ nílò tí wọ́n ti pèsè 100 mílíọ̀nù náírà fáwọn ènìyàn náà tí ìjàmbá náà tó kàn. Wàyí o, ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún aya ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn Bùsọ́lá Kúkọ̀ yìí òun ló sọ ọ̀rọ̀ náà tó sì fi ìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú bó ti sọ dímọ̀ wípé aṣojú tó ṣojú fún ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni ìyàwó abẹnugan ilẹ̀ yìí ìyàwó abẹnugan ilégbìmọ̀ asòfin àpapọ̀ nílẹ̀ yìí Hajiya Fatima Tajudeen Abbas tó lọ rí ìyàwó gómìnà ìpínlẹ̀ Jigawa nólùlù Jigawa tí ń ṣe Dutse nínú ètí aya gómìnà ìpínlẹ̀ ọ̀hún náà Àdísà Umaru Namadi tí wọ́n ti jọ ṣe àbẹ̀wò sí àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn tí wọ́n sì tún ṣe àbẹ̀wò sáwọn tí wọ́n fi ara pa níbi ìjàmbá ọ̀hún ní ilé ìwòsàn tí wọ́n sì sọ dímọ̀ wípé ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó gbé 40 mílíọ̀nù kalẹ̀. Àwọn aṣojúṣòfin àpapọ̀ l'Àbújá wọ́n ṣe bẹ́ẹ̀ gbé 100 mílíọ̀nù kalẹ̀ tí ìyàwó gómìnà ìpínlẹ̀ ọ̀hún tó sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà wípé àwọn yóò gbìyànjú láti pín owó náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ fún gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn. Mínísítà fọ́rọ̀ ètò ààbò ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ fáwọn ọmọ ogun ilẹ̀ yìí láti mú ògbóǹtarìgì agbésùnmọ̀mí tó ń da gbogbo orílẹ̀-èdè Nàìjíríà láàmú ẹ̀yìn Bello Turji wá fún òun láàyè tàbí kan ṣe ní òkú ní ẹlẹ́jà ń tà á. Ẹni tó jẹ́ mínísítà fún ètò ààbò ilẹ̀ yìí èyàn Badaru Abubakaru òun ó fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lásìkò tó ṣe àbẹ̀wò sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí èyí tó wà ní Fansar Yama. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní lọ́dọ̀ àwọn adarí wọn èyí tí wọ́n pè ní 1 Brigade Headquarters èyí tó wà ní Gusau ní ìpínlẹ̀ Zamfara lásìkò tó lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu wípé ẹ kú iṣẹ́ ẹ kú ọmọ ṣe pẹ̀lú bẹ́sẹ̀ fi ẹ̀yìn àwọn agbésùnmọ̀mí gbogbo bẹ́sẹ̀ tí ń fi ẹ̀yìn wọn janlẹ̀ láti bí oṣù kan sẹ́yìn báyìí nínú ètí inú ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó dùn sí púpọ̀ jù ó ní gbogbo ìgbésẹ̀ tẹ́gbẹ́ yìí àti àṣeyọrí tó dé bá yín kò sí èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò máa gbọ́ sí tó sì mú inú ààrẹ dùn tó sì tún wá ń fún yín ní àrídájú wípé gbogbo tẹ́ ẹ bá tún nílò àbí tẹ́ ẹ bá fẹ́ láti lè máa ṣe ikú pa àwọn tó jẹ́ agbésùnmọ̀mí àti máa fi ojú wọn wíná òfin ó ní ààrẹ ti ṣèlérí wípọ̀n yóò máa ṣe fún yín ó ní báyìí o ní tó wọn ń fẹ́ kẹ́ ẹ ṣe fún òun ni pé ẹni tí ó jẹ́ ògbóǹtarìgì agbésùnmọ̀mí Bello Turji tó já sí wípé ó ní ń da gbogbo ilẹ̀ Zamfara àti àwọn agbègbè rẹ̀ láàmú ó ní mo fẹ́ kẹ́ ẹ mú wá fún mi báyìí bóyá láàyè ni kẹ́ ẹ mú wá tàbí òkú lẹ́lẹ́jà ń tà á. Ọ̀fọ́lámà ti ṣe bẹ́ẹ̀ ṣe agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Kano pẹ̀lú bí ó ṣe bẹ́ẹ̀ pàdánù ọmọ rẹ̀ lásìkò iṣẹ́ abẹ ní orílẹ̀-èdè India. Ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Kano ìyún Sanusi Bature Dawakin Tofa ó ní ó ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn tó sì bànújẹ́ púpọ̀ nínú àtẹ̀jáde tó fi léde nínú ètò ti kéde ikú ọmọ rẹ̀ kùnrin èyí Sodiq Modibo Bature ìtàn sọdí mímọ̀ wípé ó jáde láyé lásìkò tí wọ́n ń ṣe iṣẹ́ abẹ bí wọ́n ṣe ń pààrọ̀ eegun nínú ara ọmọdékùnrin náà. Ọmọdékùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Sodiq tó jẹ́ ẹni ọdún 15 ó ní ó jẹ́
ó ní ó jẹ́ fòníkú fọ̀ládìde èyún síkúsẹ́ẹ̀lì tí wọ́n sì ti ń gbìyànjú láti ná owó lé lórí nínú èyí tí wọ́n ti gbé ṣe ìrìn àjò bí ara rẹ̀ yóò sì yá lásìkò tí wọ́n ṣe iṣẹ́ abẹ bí wọ́n ṣe ń tú eegun sí inú ara wọn láti jẹ́ kí àlàáfíà tó péye kó wà lára ọmọdékùnrin náà ó ní ó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé níbi wákàtí kan tí wọ́n sọ pé wọ́n parí iṣẹ́ abẹ náà. Sànúsí Bàtúrè tó jẹ́ bàbá ọmọ yìí ó ní wá fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn pẹ̀lú ìbànújẹ́ ọkàn tó fi kọ sójú òpó ayélujára X rẹ̀ nínú ètò ti sọdúnmọ́ wípé pẹ̀lú gbogbo ìgbésí ayé tọmọ ọmọ òun Sodiq Modibo tó gbé pẹ̀lú ìnira láti bí ọdún tí àwọn ti bí sẹ́yìn pẹ̀lú bó ṣe jẹ́ pé fòníkú fọ̀ládìde ni ọmọ náà táwọn tó gbìyànjú láti lè jẹ́ kí àlàáfíà kó jọba nínú ayé rẹ̀ ó ní síbẹ̀síbẹ̀ ohun gbogbo ló padà bọ́ sí òfo fún àwọn pẹ̀lú bí àwọn ṣe gbìyànjú láti ṣe iṣẹ́ abẹ rírọ eegun nínú ara rẹ̀ nínú ètò ṣe di mímọ̀ wípé ó rán lọ sí àjò àrèmábọ̀. Gbogbo ènìyàn mẹ́jọ tó wà nínú ọkọ̀ ojú òfurufú tó jálulẹ̀ ní ìpínlẹ̀ Rífàsì olóṣè bẹ́ẹ̀ tí wọ́n kú àwọn aláṣẹ ni wọ́n fi ìdí ìròyìn náà ni wọ́n fi múlẹ̀ pẹ̀lú bí ìròyìn náà bí ó ṣe jáde lánàá òde yìí wípé ọkọ̀ ojú òfurufú ẹlikọ́pútà kan ó ṣe bẹ́ẹ̀ tó jálulẹ̀ ní olúùlú ìpínlẹ̀ Rífàsì tí ń ṣe Port Harcourt tó jábọ́ sínú omi ńlá kan ètò ló wà ní Bóní Fìnímà ní ìpínlẹ̀ ọ̀hún nínú èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé gbogbo àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tí wọ́n wà nínú ìṣẹ̀lẹ̀ náà ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáde láyé ní ọkọ̀ ojú omi èyí tí wọ́n sọ dímọ̀ pé ó jẹ́ ti iléeṣẹ́ East Wind Aviation ó ní ó ṣe bẹ́ẹ̀ tó jálulẹ̀ lánàá òde yìí gẹ́gẹ́ bí àlàyé tí mínísítà tó ń rí sí ìrìn àjò òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà èyàn Festus Keyamo ó ní ó sọ di mímọ̀ wípé àwọn ti rí ìṣẹ̀lẹ̀ náà tí àwọn sì ti wá ìdí ohun tó fà á nínú ètò tí ní àwọn mẹ́jọ ni wọ́n wà nínú ìṣẹ̀lẹ̀ bàálù tó jálulẹ̀ náà tó ìjà sí wípé àwọn mẹ́jẹ̀ẹ̀jọ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tán pàdánù ara wọn ṣáájú tẹ́lẹ̀ ni wọ́n kéde wípé ènìyàn 3 ló wà nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣùgbọ́n tí ìwádìí àwọn agbófinró fi yé ni wípé àwọn 8 náà wà nínú ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì bá ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n bá lọ wàyé o mínísítà tó ń rí sí ìrìn àjò orí òfurufú ilẹ̀ yìí náà Festus ó wá fi ọwọ́ mẹ́wàá sọ̀yà wípé àwọn yóò dúró gbágbágbá bẹ́ẹ̀ ni àwọn yóò pèsè ntótọ́ àti ntóyẹ fún àwọn mọ̀lẹ́bí àwọn ènìyàn náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáde láyé. Àlùfáà èké kan rèé èyí tó ṣe bẹ́ẹ̀ tó fipá bá ọmọ ọdún 12 láṣepọ̀ ní ìpínlẹ̀ Ògùn tó sì ti ń ṣẹ́jú pẹ́upẹ́ ní gbàgà àwọn agbófinró báyìí gẹ́gẹ́ bí Ọmọlọ́lá Odùtọ́lá tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bó ṣe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó sọ di mímọ̀ wípé àlùfáà èké kan tó porúkọ rẹ̀ ní Jubril Dàlámù ètò gbé ní àgọ́ ìwòye ní ìpínlẹ̀ Ògùn ó ní àwọn ti fi páńpẹ́ òfin mú báyìí pẹ̀lú bí ìròyìn náà bí ó ṣe dé etí gbọ́ àwọn ní ọjọ́ 22 inú oṣù kẹwàá tá à ń lò lọ́wọ́ yìí wípé arákùnrin àlùfáà ọ̀hún ló fipá bá ọmọ ọdún 12 tí wọn kò fi orúkọ rẹ̀ léde tí wọn kò fi orúkọ rẹ̀ léde tó fipá bá ọmọ náà ní àṣepọ̀ gẹ́gẹ́ bí àlàyé Ọmọlọ́lá Odùtọ́lá ó ní ìyá ọmọdébìnrin ọ̀hún ni ó sọ dímọ̀ wípé wọ́n gbé ní agbègbè Adékọjà Àbòbí ní àgọ́ ìwòye ní ìpínlẹ̀ Ògùn tó ní ọjọ́ 19 inú oṣù tá à ń lò lọ́wọ́ yìí ní nǹkan bí dédé aago 1 ọ̀sán ó ní àlùfáà náà ó ní ó mú ọmọ náà tó mú wọ abẹ́ tó sì fipá bá ọmọ náà láṣepọ̀ nínú èyí tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn tí wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n fipá bá ọmọ náà ní àṣepọ̀ ni ló wáá fi ẹjọ́ náà tó àwọn agbófinró létí nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin mú àlùfáà Jubril tí ó sì ti wà ní gbàgà wọn báyìí tó Ọmọlọ́lá Odùtọ́lá ní láìpẹ́ yìí àwọn yóò kọjú rẹ̀ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn náà. Ìròyìn ti Biafra Nation báyìí níṣẹ́ ni Simon Ekpa ti sọ̀kò ọ̀rọ̀ sí ọ̀gá àgbà àjọ káràkátà lágbàáyé Ngozi Okonjo-Iweala lórí ẹ̀sùn owó yíyá tí wọ́n fi kan ara wọn lójú ayélujára. Ẹni tí ó ń pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀ Biafra Simon Ekpa ó mọ̀ ti sọ̀rọ̀ tó ti fi ohùn léde sí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún Director General of the World Trade Organization WTO arábìnrin Okonjo-Iweala lórí ẹ̀sùn wípé wọ́n sọ di mímọ̀ wípé àjọ báńkì àgbáyé World Bank àti International Monetary Fund ó ní àwọn ti rí àtìlẹ́yìn wọn bàbá yìí wípé wọ́n fẹ́ ya
wọ́n fẹ́ yá Biafra ìyún ìjọba orílẹ̀ Biafra pé wọ́n fẹ́ yá wọn ní owó tí òǹkà rẹ̀ jẹ́ $57.5 billion láti fi ṣe àtìlẹ́yìn fún wọn ní inú ìkéde tí oṣù kejìlá tí wọ́n sọ wípé àwọn yóò japa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. èyí ló sì fà á tẹ́ni tó wá jẹ́ olóríbìnrin náà Okonjo-Iweala tó fi wá jáde sójú ayélujára rẹ̀ wípé irọ́ tó jìnnà sí òótọ́ ni ọ̀rọ̀ náà o, òun kò mọ nǹkan kan pa rẹ̀, bẹ́ẹ̀ ni àjọ àgbáyé kankan kò ṣetán àti ṣe àtìlẹ́yìn fún ilẹ̀ Biafra nípa pé wọ́n fẹ́ ya owó tó tó tùlùtùlù $57.5 billion náà. ó ní òun kò mọ nǹkan kan pa rẹ̀, irọ́ lásán tó jìnnà sóòótọ́. ó ní Simon Ekpa ni ó ń pa. èyí ló sì wá fà á tí Simon Ekpa náà fi wá fi ohùn léde ní àná òde yìí lójú òpó X tiẹ̀ náà wípé lóòótọ́ àti lódodo òun náà kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ náà, wípé bóyá ìjọba ilẹ̀ Biafra fẹ́ yọ owó tó bẹ́ẹ̀. ó ní níṣe ni àwọn kan ni wọ́n dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n sì gba ọ̀nà ìlú lórúkọ òun tí wọ́n fi parọ́ jáde síta lánàá òde yìí. ó ní ká tiẹ̀ wáyọ̀ yún kúrò. ó ní ìyá wa ẹ mọ̀ ṣe dáadáa o, ní tẹ̀sí sẹ́sìkù díẹ̀ káàtó. ó ní àṣẹ ń bẹ láyé lẹ́wà wà bíi aláìsí, pẹ̀lú bó ṣe já sí wípé láti ìgbà tí àwọn ènìyàn burúkú tí wọ́n ti ń ṣe ìkọlù sí ikọ̀ Biafra tí wọ́n sì ń pa gbogbo àwọn ọmọ ilẹ̀ Ìgbò ẹ wà láyé ẹ sì fọhùn. ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n pe orúkọ yín síbi tí kì í ṣe òtítọ́ ọ̀rọ̀ níṣe ni ẹ jáde síta tẹ wá sọ wípé ẹ mọ nǹkan kan nípa rẹ̀. ó ní ẹ ń dáàbò bo orúkọ ara yín, ẹ sì fi àwọn ọmọ ìyá yín sílẹ̀ fún àwọn ìjọba tí wọ́n ń ṣekú pa wọ́n ní ìpakúpa. ó ní akínyín àṣìṣe yín pẹ̀lẹ́ ẹ kú ìjà sí àpò ara yín o, àwa náà kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ owó náà o. níṣe ni wọ́n pa irọ́ túlùtúlù mọ́ orúkọ òun, ṣùgbọ́n òun lù yín lọ́gọ̀ ẹnu wípé tí ẹ̀ jẹ́ abiyamọ tó ń jà fún àpò ara rẹ̀. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn ó náà ní àyànfẹ́ Elédùmarè. títí di ìgbà tá tún padà máa mú ìròyìn míì wá, gbogbo èyí tá a ti sọ síwájú yìí, èyí tó bá kàn yín jù nínú àwọn ìròyìn náà ẹ má gbàgbé láti bá a fi sínú comment section kẹ́ ẹ lè máa bá wa dá sí i, káwọn náà máa fún yín ní èsì níwọ̀n náà ṣe sàbí ó bá ṣe ń lọ. títí dìgbà tá a tún padà máa mú ìròyìn míì wá, a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí èèní àsànwásówó àsànwásọmọ àtẹ̀kú tí ń ṣègbálẹ̀ ọ̀rọ̀.